ojúmọ́ kan wàhálà kan ìdààmú kan ni fún gbajúmọ̀ olórin ilé wa tí kò sẹ́ni tí kò lè bú tàbí ta àbùkù bá ní Habib Òkìkíọlá Badmus tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Portable ọmọ Ọlálọ́mí tó tún máa ń pẹ̀rẹ̀ ẹ̀ ní wèrè olórin pẹ̀lú bó ṣe tún kó sọ́wọ́ àwọn ọlọ́pàá báyìí o. ìròyìn náà jáde lọ́wọ́ àṣálẹ́ àná ọjọ́ àìkú Sunday ọjọ́ 13 oṣù tá a wà yìí. wọ́n ní Saheed Òṣùpá ló wáá fi ọlọ́pàá gbé láti ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara. wọ́n ní níṣe ni àwọn ọlọ́pàá kí olórin tó tún máa ń pe ara ẹ̀ ní ìdààmú àdúgbò mọ́lẹ̀ ní ilé ìgbafẹ́ rẹ̀ tó wà ní agbègbè Ìyànà Lógbò ní ìpínlẹ̀ Ògùn tí wọ́n sì rú lọ sí ìlú Ìlọrin. àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara náà sì ti jáde láti sọ̀rọ̀ lórí ìdí tí wọ́n fi gbé Portable ọmọ Ọlálọ́mí. agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara Èjìrè Adéyẹmí tó ń ṣàlàyé nínú àtẹ̀jáde kan pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara fẹ́ jẹ́ kó di mímọ̀ fún gbogbo èèyàn pé lẹ́yìn tí a gba ìwé ẹ̀sùn láti ọwọ́ ọ̀gbẹ́ni Okunola Saheed tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí Òṣùpá nípa ọ̀gbẹ́ni Habib Òkìkíọlá Badmus tí wọ́n mọ̀ lágboolé orin gẹ́gẹ́ bí Portable, àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ ti àjọ ọlọ́pàá ti ìpínlẹ̀ Kwara ti tẹ̀lé ìlànà òfin láti ṣe ìwádìí lórí ẹ̀sùn náà. ìfẹ̀sùnkanni yìí dálé lórí àwọn ẹ̀sùn tó lágbára gidigidi bí ìbanilórúkọ jẹ́ gẹ́gẹ́ bí ọ̀daràn, ìdúnkokò mọ́ni, fífa kí àwọn ènìyàn dojú ìjà kọni, pípa irọ́ ìwà burúkú mọ́ni, àwọn ìwà tó lè da àlàáfíà láàmú àti lílo àwọn ọ̀rọ̀ èébú àti àbùkù fúnni. nínú àtẹ̀jáde yìí kan náà ni arábìnrin tóun ti ní látàrí bí àwọn ẹ̀sùn yìí ṣe lágbára sí àti àwọn ẹ̀rí tí wọ́n kó wá síwájú àjọ ọlọ́pàá náà ni àwọn fi gba ìwé àṣẹ láti mú olórin yìí láti ilé ẹjọ́ májísírèètì tó wà nílùú Ìlọrin. ó fi kún un pé eléyìí ló fà á tí àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ láti ìlú Ìlọrin fi lọ sí Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn láti lọ mú afurasí náà ní ọjọ́ 13 oṣù kẹrin ọdún 2025 ní dédé agogo 7:25 tí wọ́n sì gbé lọ sí ìlú Ìlọrin fún ìtẹ̀síwájú lórí ìwádìí. ó fi kún un pé kété tí afurasí náà dé ìlú Ìlọrin ni àwọn ti gba ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ níwájú àwọn agbẹjọ́rò àwọn méjèèjì tó sì fi ìdí rẹ̀ múlẹ̀ pé ó wà ní àhámọ́ wọn báyìí pẹ̀lú pé ètò bí yóò ṣe fojú ba ilé ẹjọ́ ti ń lọ lọ́wọ́ báyìí nítorí wọn kò fẹ́ fi ọ̀rọ̀ yìí falẹ̀ rárá. agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara Èjìrè Adéyẹmí tó tún fi dá gbogbo ènìyàn lójú pé àjọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara yóò rí pé wọ́n tẹ̀lé ìlànà òfin láì figbá kan bọ̀kan nínú lórí ọ̀rọ̀ yìí tí ìgbẹ́jọ́ náà yóò sì hàn sí gbogbo ayé. ó ní àwọn rọ gbogbo ènìyàn kí wọ́n ṣe sùúrù kí wọ́n sì má gbé àwọn ìròyìn láì wádìí òdodo nítorí àwọn yóò máa jẹ́ kí gbogbo ará ìlú mọ bí ọ̀rọ̀ náà ṣe ń lọ. wọ́n ní ó ṣeé ṣe kí Portable di èrò ẹ̀wọ̀n tó wà lókè Kúrà ní ìlú Ìlọrin títí wọ́n fi máa gba béèlì rẹ̀, ìyẹn tí ẹ̀sùn tí wọ́n bá fi kàn án bá fi ààyè béèlì sílẹ̀. Portable gan fúnra ara rẹ̀ ti ké gbàjarè jáde lórí ìkànnì ayélujára rẹ̀ pé kí wọ́n bá òun bẹ Saheed Òṣùpá pé òun ló sọ òun di ẹrù àwọn ọlọ́pàá báyìí. ọ̀rọ̀ yìí sì ti fa oríṣiríṣi awuyewuye lórí ayélujára tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn náà sì ti jáde láti sọ ọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí. ẹ̀yin ẹ gbọ́ díẹ̀ nínú nǹkan tí àwọn ènìyàn ń sọ. ọmọ tó bá ti ń sọ fún pébi tó ń lọ yẹn kó padà ń bẹ̀ abẹ́ta kò tètè gbọ́. tó bá ti ń réyàn kìlọ̀ fún ẹ pé wá pẹ̀lẹ́pẹ̀lẹ́, ẹni tó bá nífẹ̀ẹ́ yàn ló máa ń kìlọ̀ fún yàn. ẹni tó bá nífẹ̀ẹ́ yàn ló máa ń kìlọ̀ fún yàn. èèyàn jù yàn lọ, ọ̀gá wà nínú ọ̀gá, ìgboro wà nínú ìgboro, èèyàn wà nínú èèyàn. wò ó jẹyànjẹyàn ó yàtọ̀ sí pàyànpàyàn, pàyànpàyàn yàtọ̀ sí lóyànlóyàn, lóyànlóyàn yàtọ̀ sí fúnyànfúnyàn. ó yàtọ̀ síra wọn. ó lọ fà ọ̀gọ́ tí mo sọ yẹn kó o lè bá tó bá jọ wọn gbòòrò tó jára àdó ò lè bá. Portable wọ́n tún ti wá gbé ẹ ṣọ́ máa ju ẹlẹ́ṣà orí ẹlẹ́dàá ìyá ẹ̀ máa yẹ kó kó yọnu ilé ó dẹ̀ níyà láyé ó dẹ̀ ń gbégbó ẹ̀yìn. Portable tó bá sọ pé kó bọ́ọ̀lẹ̀ ń bì kan bọ́ọ̀lẹ̀ ń bẹ̀ kì í ṣàrò orí social media ó lọ fà o. àwọn kan wà orí títì náà wà o. tó bá ti yájú sẹ́ni tó dẹ̀ ti rí pé fuck up ti wá tó apologize, má sọ̀rọ̀ mọ́ lórí ẹ̀, má sọ̀rọ̀ mọ́ lórí ẹ̀, má sọ̀rọ̀ mọ́ lórí ẹ̀ tó fẹ́ para ẹni, tó fẹ́ para ẹni. wọ́n fẹ́ lò gbòòrò fún ẹ, wọ́n lọ ọlọ́pàá fún ẹ. ṣó mọ̀ pé ọlọ́pàá tó ń lò fún ẹ yẹn gbòòrò náà ń lò fún ẹ ṣá. o lè débẹ̀ kó o petition tó tiẹ̀ mọ́ àfà
wọ́n ti gbé Portable ó lè débẹ̀ sí kọ́ lọ máa ka petition bíi 100 fún tó bá fẹ́ kó bọ́ nínú ẹ̀ ni o wọ́n lọ máa kà fún one by one wá àwọn tó ń jagun nígboro ó lè máa fi jagunjagun ìgboro wé ọlọ́dẹ tó pẹran nínú gbó mọ nǹkan tó ń ṣe ó lọ fà kì í ṣe gbogbo èèyàn náà ń gbé lọ kóòtù o bọ̀tù wọ́n tó bá ti mọ̀ pé ò ní fọ̀n lè kan náà má dán wò má dán wò wọ́n lọ máa bẹ́ sáwọn tó jù ẹ lọ ọmọ yìí mo dẹ̀ sọ fún ẹ ó dẹ̀ rí fídíò mi ò ń ṣe tí dídí ó fẹ́ lọ máa bẹ́ sáwọn tó jù ẹ lọ Portable pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ ẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ ẹ ọlọ́màjò dológun àná wọ́n ti ń ba ayé ẹ jẹ́ lọ díẹ̀díẹ̀ o ọlọ́pàá ti gbé ẹ tó gbà bí 4 lọ ní ọdún yìí o kí ló ṣe ẹ. Portable ọmọ Ọlálọ́mí ẹni a wí fún ọba jí ó gbọ́ ẹni a sọ̀rọ̀ fún ọba jí ó gbà a sọ fún ẹ o ò gbọ́ ìwọ nìkan kọ́ ló wà ní indọ́strì náà a sọ fún ẹ wípé ọ̀gá tó rọra rìn ikú tètè ń pa á ń bọ̀ lọ́tà sí ọ̀pọ̀lọ́ tó ń jọra ẹ̀ mọ́lẹ̀ kárí ayé wípé kán lè rí òun a sọ fún ẹ wípé kó rọra jayé rọra ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ imagine ìwọ náà wo ibi tó bára ẹ sìn ẹlẹ́dàá ìyá ẹ ẹlẹ́dàá bàbá ẹ ẹlẹ́dàá àwọn ọmọ ẹ á yọ ẹ nínú eléyìí tó wà yìí jọ́wọ́ ló fẹ́ kọ́gbọ́n jọ́wọ́ ló fẹ́ learn àwọn tó ti wà ní industry before you wọ́n ṣe báyìí náà wọ́n dẹ̀ ọ̀rá ń jẹmu láwọn ìgbà wo ni wọ́n dé industry ìgbà wo làwọn èèyàn mọ̀ ẹ́ wo nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ́ ń sìn wọ àwọn ẹ̀sùn tán kà sí ẹ lọ́rùn Portable nígbà tọ́rọ̀ yìí dẹ́ ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ajáde awọ́ ọ̀nà ẹ a sọ fún ẹ ṣe jẹ́jẹ́ lọ́mọ èkó máa ń lọ ṣe jẹ́jẹ́ bọ̀ ó gbọ́ sọ pẹ́nu àwọn tó ń bá ẹ sọ̀rọ̀ sọ pẹ́nu wọ́n rùn nǹkan tí mo kàn tiẹ̀ ń wò ni wípé ó dàbí pé ò láwọn èèyàn gidi ní surroundings ẹ tí wọ́n lè bá ẹ sòótọ́ ọ̀rọ̀ tí wọ́n lè fà á létí ó ga ọ tó bá tiẹ̀ ń pè é lábì fún wàràwàrà ó yẹ kó máa pa fún ẹ mọ́ nínà Portable mo dẹ̀ ṣe láìkì ẹ tó dẹ̀ nẹ́ran ọ̀fẹ́ táwọn èèyàn láìkì ẹ gan but I don't know kí ló ń ṣe ẹ gan náà calm down bóyá ilé tó wà nínú ẹ̀ tí orí ìyá ẹ orí bàbá ẹ tó bá yọ ẹ bóyá wà calm down kò wá mọ nǹkan tó ń pè láyé ṣé o mọ̀ pé ayé burú ni ayé ò mà ní yé sí wa lára ìwọ gan ló dẹ̀ fààyè sílẹ̀ táyé fi yé sí ẹ lára ìwọ ọmọ àtàpátá dìde tó kàn déédéé dìde tó yẹ kó ra máa jẹmù láẹ ọmọ àtàpátá dìde ní ẹ̀ náà tí wọ́n gan expect pé o lè boom bó ṣe boom yẹn ó dẹ̀ ti boom ní ayé ti mọ̀ ẹ́ nìyẹn tó yẹ kó ra ló kó ra máa jẹmù lẹ́ẹ̀ kó máa ṣe nǹkan gidi kó máa tọ́jú àwọn ìyàwó ẹ̀ kó máa tọ́jú ọmọ ẹ̀ irọ́ ẹnu iná ni ẹnu má pa mí ẹnu gbà mí là kí ló ṣẹlẹ̀ gangan Portable eléyìí lágbára o wọn náà wá dúró ẹ̀sùn tó kà sí ẹ lọ́rùn ẹlẹ́dàá bàbá ẹlẹ́dàá ayé ayé ẹ kò ní eléyìí tó wáyé o wọ́n sọ pé ẹni a wí fún ọba jí ó gbọ́ ẹni a sọ̀rọ̀ fún ọba jí ó gbà a sọ fún ẹ o ò gbà wọn náà wá wo ibi tó wá bá ara ẹ báyìí eléyìí lágbára ta ló wá fẹ́ bẹ́ẹ̀ King Saheed Òṣùpá báyìí èèyàn kì í yájú sẹ́ni tó bá jùyàn lọ nà ẹni tó bá jù ní lọ ṣé wo mọ̀ pé ó lè jù nínú ni èèyàn kì í yájú sẹ́ni tó bá ti jùyàn lọ nà a máa bá bẹ̀bẹ̀ náà ni o King Dr. Saheed Òṣùpá a mọ̀ pé Portable ó ti ṣe àṣejù gidi gan ni confam táwa gan mọ̀ ṣùgbọ́n ẹ̀bẹ̀ náà la ṣe máa bẹ̀yìn King Dr. Saheed Òṣùpá èèyàn ò ní tọwọ́ yín jábọ́ o ṣe ti understand bàbá ẹ jèbù rẹ awo olùgbẹ̀bẹ̀ tẹ́ bá ti kọ́ lọ́gbọ́n díẹ̀ ẹ bá wa fi sílẹ̀ ẹ jọ Dr. King Saheed Òṣùpá ṣe ti understand ṣe mọ̀ pé láyé yìí náà kò sí bá ṣe mọ̀ rìn láyé torí òní mì kò sẹ́ni tó gbọ́n tán ṣe gbọ́ bàbá King Dr. Saheed Òṣùpá wọn ò ní sọ nípa tí ń wípé lágbájá nítorí tèmi ló ṣe jábọ́ lókè tó wà ẹ jọ̀ọ́ bàbá wọn ní oníyanjú má bà tèmi jẹ́ epo ni mo rù bàbá nítorí èní kọ́ nítorí ọ̀la ni ẹ jọ̀ọ́ ẹ jèbùrẹ́ awo olùgbẹ̀bẹ̀ King Dr. Saheed Òṣùpá ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣíjú àánú wò a mọ̀ pé ọ̀rọ̀ ti dé ọ̀dọ̀ àwọn ọlọ́pàá ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bàbá agbára ṣì wà lọ́wọ́ yín ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣíjú àánú wò bóyá tó bá kọ́gbọ́n díẹ̀ bóyá orí asset ẹ jọ̀ọ́ bàbá gbogbo ẹ̀yin fáǹsì Portable ẹ̀yin náà ẹ jẹ́ máa bẹ̀bẹ̀. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim assalamu alaikum wa rahmatullahi wa barakatuh àwọn ọmọ ànábì Ádámà afẹ́ràn àbòsí gan o aláàjì wa Dr. King Saheed Òṣùpá wọ́n ti sọ sínú orin wọn láti bí 20 ọdún sẹ́yìn
ẹni tí ìmísí Ọlọ́run tí bá ń bẹ lára rẹ̀ tó bá sọ̀rọ̀, tó bá ṣe wáàsí àbí tó bá ń kọrin láti bí 50 years yóò sì máa bá ń tí ń ṣẹlẹ̀ lónìí, yóò sì máa bá mu. Wọ́n ti kọ́ nínú orin wọn látọdún tó ti pẹ́ pé eṣinṣin ń jẹ légbò ṣẹ́ẹ́rí, télégbò bá ń jẹ eṣinṣin yẹn mọ́ sọ̀rọ̀ o, kí ló ṣẹlẹ̀ tá a fẹ́ fi ṣàbòsí. ẹ bá mi bẹ̀ Dr. Saheed Òṣùpá, wọ́n mà ti ní kí ọlọ́pàá wá gbé mi nínú ilé. In fact, police station ní Ìlọrin ni mo wà lọ́wọ́lọ́wọ́. Ọlá bẹ́ẹ̀ náà máa ń gbé mi lọ sílé ẹjọ́. Gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ẹ jọ̀ọ́ ẹ bá mi bẹ̀ wọ́n. Mo máa ti bẹ̀ wọ́n tó ẹ̀mẹ́ta lórí ayélujára. Bẹ́ẹ̀ ni mo ti rán àwọn èèyàn jàǹkànjàǹkàn kó lọ bá mi bẹ̀ wọ́n. Èmi ò sọ̀rọ̀ tí ò dáa sí wọn, kó ń jọ kán dáríjì mi. Bẹ́ẹ̀ náà làwọn àfáà kan níjó ní náà ni wọ́n sọ pé tíyẹn bá ní kíyẹn kàn lù Portable, ìyẹn kàn lù pa ni. Alhaji wa Saheed Òṣùpá, ẹ fi sílẹ̀ o, ẹ ṣáà máa wò níran o, kàn fi sílẹ̀, kákan máa wò níran. Ẹ rí Portable pé ní pé kó tọwọ́ ọmọ rẹ̀ kó tì í bọ́sọ, ó sì ń bá wèrè yẹn lọ. Wáyé tó já sí pé ẹ̀yin èèyàn ẹ máa ń fẹ́ dá láàrin gbogbo àwọn èèyàn náà. Ẹ máa ń fẹ́ ṣèṣe sí wípé kò ní sẹ́ni tẹ́ ẹ̀ ní lè bá ṣe, kò ní síbi tẹ́ ẹ̀ ní lè wọ̀. Portable ń bẹ̀rẹ̀ wèrè rẹ̀ tí ń ṣe látijọ́ tó ti ń ṣe nísìn. Ẹ rí pé sákèésí, ẹ wá fẹ́ máa bẹ Alhaji wa Dr. Saheed Òṣùpá nísìn ní pé kí wọ́n fi sílẹ̀ o. Tán bá ṣe fẹ́ fi sílẹ̀ láàrin ìṣẹ́jú mélòó, nǹkan ṣẹlẹ̀ ta ìṣẹ̀lẹ̀, ẹ ti ń sáré bẹ̀yàn. Àní kán mọ́ fi sílẹ̀, ṣùgbọ́n ẹ jẹ́ kó kọ́kọ́ lọ jẹ̀yà náà, kò kàn ní pẹ́ńbẹ̀ ni. Wọ́n sáré gbé yẹn, ẹ ti ń sáré bẹ̀bẹ̀, àbòsí nìyẹn. Nígbà tí ṣinṣin ń jẹ légbò sẹ́yìn ò rí ni, kí lẹ rí ṣe sí nígbà yẹn? Wọ́n wá ló ń bẹ̀bẹ̀, òun apology. Níbo ló ti apology? Ṣé bọ́ sí apology nìyẹn? Ìyẹn fẹ́ máa bàyàn ló kọjẹ́, ó fẹ́ máa disgrace èèyàn, ẹ wá ní kán máa wò níran, kán máa ṣe nǹkan kan fún un. Àbòsí nìyẹn. Ẹ jẹ́ kí Dr. Saheed Òṣùpá, ẹ jẹ́ kí wọ́n fìyà jẹ Portable díẹ̀ náà ni. Ṣèmọ̀ pé ẹ̀yin àgbà náà lẹ sọ wípé tá a bá fọwọ́ ọ̀tọ̀ bọ́mọ wí, á fi tòsì fà mọ́ra. Ẹ jẹ́ kí wọ́n kọ́kọ́ bá wí náà kó tó di pé wọ́n fà mọ́ra náà. Ó lẹ́tọ̀ọ́ sí yà, ó dìsáàfù yà náà. Tó bá já sí pé ẹ̀yin náà nírú King Dr. Saheed Òṣùpá nínú ẹbí yín, nínú fámìlì yín, ṣé mọ wòran kọ́mọ kékeré kan kó mọ rúdù sí wọn bí wọ́n ṣe ń rúdù sí wọn yẹn? Ibi tó bá yẹ ká sọ̀rọ̀ sí, ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbẹ̀. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, Alhaji Saheed Òṣùpá, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ jọ̀ọ́ ẹ bá mi fọmọ lálọ́ mílẹ̀, ẹ jọ̀ọ́ Alhaji Saheed Òṣùpá, ẹ jọ̀ọ́ ẹ bá mi dárí lórí ọ̀gá mi, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ̀yin bá ń ṣẹ̀jọ̀ bá mi bẹ̀ Alhaji Saheed Òṣùpá kó bá mi fọmọ lálọ́ mílẹ̀, ẹ bá mi fọ̀gá mílẹ̀, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ jẹ́ bá mi fọ̀gá mi lẹ̀, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ̀yin bá sì mí, ẹ jẹ́ bá mi fọ̀gá mi lẹ̀, ẹni kó bá mi fọmọ lálọ́ mílẹ̀ o. Ẹni kó bá mi fọmọ lálọ́ mílẹ̀, ẹ̀yin bá sì mí, ẹ jọ̀ọ́.